حبيبا وليس حبيبا منه أتقى ولا أنقى هو المصطفى والهاشمي محمد وأحمد من محمود أسمائه اشتقا له صفة ما حدها قط واشف ويكفيك أن البدر من أجله انشقا ويكفيك أن الله كمل حسنه كذلك حقا كمل الخلق والخلق وليتك تحلو والحياة منيرة gbogbo àwa tí a ń lọ tí a ń bọ̀ yìí ẹ jẹ́ kí ká fún ààyè yìí lọ́wọ́ ẹ̀. Gbogbo àwọn àfáà wa tí Ọlọ́run ní ká máa wáyọ̀ náà àwọn àgbàlagbà lénìí ẹ̀dáfẹ́já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. رسول الرضا أهلا وسهلا ومرحبا حديثك ما أحلى عندي وأطيبا gbogbo wa ṣe wà níbí àwọn láàyè tó ṣe pé ọtọ́lọ́wọ̀n ò bá ní kẹ́ kò ní kí ó fẹ́ràn bí ìyẹn. ààyè náà la wà yìí. n tó ga jù láyé ni kéèyàn wá ru bí sọ́nà ló máa yẹ wòlíì tó ti jáde ní. Ọlọ́run ló máa yẹ tó kù lé wọn láàbọ̀ tó lè gbé jòkó ààyè tá a wà ní láti dúró dídí. ẹjọ́ ẹ tẹ́ mójútó wa ẹ dákun. bíbí ẹlòmí ò ṣe é bí ṣe yára ìgbà tó débì ní ẹbomi là ìpè tí ń bá pọ̀ nínú ra wọn tó wá jọ máa pé wò. bẹ̀kẹ́rì ìsìlámù ní àsáfẹ́ àlàmà banálì ẹ̀lìní wàlẹ̀ àdábì kọ́sọ́. àwọn tó ń tẹ́kẹ̀ àwọn èèyàn táwọn náà bá ti ń pariwo wọ́n kọ́ sí wa. bàkàrí ìsìlámù ní àsàfihàn àlàmà ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí torí pé tí ẹ bá tiẹ̀ nírú wá ní bíbí bẹ́ẹ̀ ni kò látakò bàbá náà yóò bá ń lókun. bẹ́ẹ̀ wá ní bíbí tí a bá gbé ìyá ààyè òfò bíbí rẹ̀ ò ní lálùbáríkà mọ́. bàkàrí ìsìlámù mo fẹ́ kó súnmọ́ mi ni. mi àsàfihàn àlàmà banálì ilmi wal adabi qasra. بنال العلم والآداب قصرا
mi àgbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ yé dákun ojú mi ti ń la ara wọn jù. بنى العلم والآداب قصرا ṣe rí ìmọ̀ abẹ níbi tá à ń kọjá ń ta bàbá Alhaji àgbà rahmatan wasa. آمين. kò jẹ́ àmọ́ yẹn tí ẹ jẹ gbèsè owó ọkọ̀ kí wọ́n tó rí lẹ́yìn wá alùbáríkà wọn. kẹ́lẹ̀ ní ọ̀tọ́ débí láti wá jà alùbáríkà owó tó fi wọ ọkọ̀ àtẹ̀mí rẹ tó pàǹtẹ̀tẹ̀ kó tó débí. ṣùgbọ́n ibi tí ọlọ́run gbé bàbá kà ilé wọn náà nìyẹn ilé wọn náà nìyẹn. ló fà kéèyàn ó dérú bí kó máa ṣe bó ti fẹ́ kó má ṣe bí àwọn tó wà níbí. ó láwọn àyè kan ò gbọdọ̀ mọ́ ọmọ ìwà hàn bí rẹ̀ tọ́lá àwọn ẹ̀dá tó wà níbi tá a fojú rí wọ́n á pọ̀jọ́ àtàwọn bí lọ ọlọ́ọ̀tì torí ìjókòó lè dáhùn ẹ̀dá tó pọ̀. بكى الإسلام من أسف على موت بنى للعلم والآداب قصرا بنى للعلم والآداب قصرا. torí àsìkò tó lọ mo kí bàbá wa Alhaji àgbà. أدام الله حياته. ẹ ṣeun. bí èèyàn bá tì lọ bọ́lọ̀ láwọn àdírẹ́sì ọmọ ẹ̀ ní Khalifa tẹ́ ẹ bá ti lè jòkó láyé bàbá rẹ ó ti di bàbá gẹ́gẹ́ nù. tí wọ́n pè mí ní àrólé ìmọ̀mọ́ fà ní àrólé mi náà ti gbà tí n ti kú àti ẹ̀rọ ṣẹ́dá àrólé nígbà mo ti jòkó mo ti di bàbá ẹ̀ sì wá pè mí lárólé ọjọ́ owó ni. وما كان من أهل الكمال يحب أن يكون أخوه مثله في الكمال. ọ̀rọ̀ ìsọkúsọ ni gbogbo ẹ̀dá tí kú bá pa òun náà ni bàbá tó kú bẹ̀ ọ̀tẹ̀ náà fi lé bàbá rẹ̀. وما كان من أهل الكمال يحب أن mo kí bàbá wa fàgbà bàbá Alhaji àgbà kí wọn. ẹ̀yin àgbàlagbà mú kí torí ọjọ́ gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ kọ̀tàn sáyé wa. يكون أخوه مثله في الكمال. wọ́n ti ń pè ọ́ dákun fẹ́ kọ́ ọmọ ká púpọ̀ bá tí wàá tí wàá bá dúró wájú mi báyìí. gbogbo ẹ̀dá tó bá ti pé yóò fẹ́ kọ́ rẹ̀ ó pé. tẹ bá rí àfáà tó pé yóò fẹ́ kọ́ ọmọ kéwòn ó pé. tẹ bá rí ọ̀gá tó pé yóò fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó ké oko kọ́mọsẹ́ rẹ̀ ó pé. gbogbo ẹ̀dá tí ò bá ti pé òrùkẹ́kẹ́ tí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó yàn. bàbá pé la fi pé àwọn báláwo omi ò dáwọ̀ ni. Tàbá domi sínú abọ́ rẹ́dì ló mú jáde, ìsẹ́yìn omi ẹ̀dá sínú abọ́ búlúbúlú ló mú jáde. Bá a ṣe rí nù, gbogbo ọmọ kọ̀ọ̀kan àwọn àfáà rẹ̀ ní ọmọ ẹgbẹ́ ká. يكون أخوه مثله في الكمال. يكون أخوه
الكمال حياكم الله. Hadi Hussein dókítà anábìmí dọ́kan wọ́n ní mo gbé àwòrán Àlàájì àgbà sí. ألم ترى أن الحب ألم ترى أن الحب يستعبد الفتى ويدعوه في بعض الأمور إلى الكفر. bẹ́ẹ̀ bá fẹ́ràn yẹn ti dára tó bá sọ́ra ọ̀ sì fẹ́ di kèfèrí. ẹ̀rọ tí ọdún tẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n fún ọ lẹ́sì wọ́n níbi tí orí àbá kọ́ sí tó bá hàn ju bó ti yẹ lọ tí bá dé ẹ̀rọ akẹ́fẹ́ lè forí kalẹ̀. wọ́n yẹ owó. ويدعو في بعض الأمور إلى الكفر. حملت جبال الحب فيك وإنني. Nígbà Nàìjíríà bá ṣe tó, èmi ò rí òkè tó ga tó láyé. Bàbá ga jù lọ́rọ́ kàn mí. وإنني لا أعجز. Àrò wá ní mi àti máa gbé ìfẹ́ àbáká. Ara ò ní mi láti máa gbé ìfẹ́ àbáká. Ṣùgbọ́n bí o ṣe wà ní mọ́mọ́ fà mo lẹ nígbà kájìfù. Bóòlù ọtí tẹ̀mí ń sẹ́mọ́. Bóòlù ọtí tẹ̀mí ń sẹ́mọ́. Èmi lọ ní kí n ràn ọ́. Bá a dòkó dàgbà dàgbà, àrọ́ ọmọ bẹ̀ẹ́ sẹ́ ló kù. Àrọ́ ọmọdé kan ẹ máa wá ká. Ẹ máa wá káàkiri. Ṣùgbọ́n fẹ́ Àlàájì àgbà, èmi ò rí òkè náà láì bó ṣe ká tó bàbá ga jù lọ́rọ́ kàn mí. Bàbá ga jù lọ́rọ́ kàn mí. وما الحب من حسن. Ìfẹ́ àjàdí kákẹ́lẹ́ ní àfáà àdàkọ́ ọ̀nà máa ṣe amọ̀rẹ́ yà máa fi dì yà. ولا من سماحة ولكنه شيء بالنفس تتلف. Ó ti ń jẹ́ ìfẹ́ ni tó gbé kọ́ ààrẹ lọ́rùn torí àfáà rẹ̀. Nítorí àfáà rẹ̀. Gbogbo ẹ̀rọ tí o bá ti ń dá kankan bọ́ rẹ̀ lọ́rùn torí ilé àfáà rẹ̀. Ọ̀hún ní jẹ. Ọ̀hún ní jẹ. Bẹ́ẹ̀ ni, wọ́n ti ṣàádọ́ ọ̀pá ọdún tó bá wọn. Ọ̀pá ọdún tó bá Ìjọ yọ òróòrò bẹ wálé àfáà rẹ̀. Bẹ́ẹ̀ni. Ìwọ tó ń tẹ̀kún mọ́ yẹn. Tó ń jẹ̀gún máyá. Ṣé ní ọkọ̀ ògbó rẹ wá ní? Bàbá yìí ṣe wọ̀ bíà. Bàbá yìí ṣe wọ̀ bíà. Ìwọ lọ́mọ làlátà. Ìwọ lọ́yọ̀ ọmọ kọ́ mọ̀. Ẹlòmíì ti ń gba bí 250,000 ní sálárì mi tó ti wá rò pé kí n mú 10,000 lọ́dọ̀ Àlàájì àgbà mo fẹ́ sanjọ́. Mo fẹ́ sanjọ́ lé ní. Ẹ̀dá tí o bá ti lè la ìfẹ́ àfáà rẹ̀ kó lákọ̀ọ̀nù níbi tó nira fún un, kò tí ì fẹ́ rẹ̀. Ètí ìfẹ́ràn rẹ̀. Àmọ́ حملت جبال الحب. torí bọ́ máa dá akọ yẹn dúró yóò wá sí àbáwá wọn ń fẹ́ lè dìde kí wọ́n ṣe gíra mọ́tẹ̀ nísìn. Ìwọ lọ́mọ kan ti owó sí lọ́kàn ti mi nìyẹn. فيك وإنني. Àwọn yẹn gba tí mo sọ. لا Mo fẹ́ ọba tà ń bẹ̀yẹ̀ ti kẹ́ni kí n má bọ̀ kí má bọ̀ kí ni. Dọ́tọ̀ bá ti gbà pọ̀ ga ju àfáà rẹ̀ lọ nítorí ọ̀bẹ̀rẹ̀ sí ní wálẹ̀. Gbogbo ọmọ kí ó tó bá ní ìgbéraga bí èrìgì àtẹ̀yìn ni. Èrìgì ló kọ́ dá iwá lóde èyí jáde wọ́n fẹ̀ wọ́n ló funfun. Bẹ́ẹ̀ni kí ó ti yàjú lẹ́tẹ̀ yóò fi kátá ni. Yóò fi kátá ní. Yóò kò èrìgì ó fún rẹ̀. Allahu Akbar. Bẹ́ẹ̀ ni ọmọ kí ó tó bá yájú. Tó yájú. Bí wọ́n ti yájú lẹ̀ lẹ́ni tí ó tó lọ rẹ̀ bí kò tó bàbá àdúgbò sí. Allahu Akbar. Sáwọn àyíká bẹ tó yẹ ká bàbá tóbi bẹ sá. Ṣé ẹ máa tóbi lọ́dọ̀ òbí rẹ̀? Ṣé ẹ máa tóbi lọ́dọ̀ àfáà rẹ̀? Ọ̀nà méjèèjì ibi tó ti lè kọjá òkùnfà tó tẹ̀lé sínú ẹ̀ nù. Allahu Akbar. Wọ́n bá lè mọ́ mu wá wá kọ́. Sọ wá dàbí àti àlùbáríkà wọn rà wá ni. Ó ràn wá. Mi ò fẹ́ sọ yẹn lónìí ó gbàdá bá dàrin àwọn ọmọ kéwù. Torí ẹ̀ gbọ́ràn. Bá ti dá fún yín tán ẹ̀ wálé àfáà mọ́. Ẹ wálé àfáà. Àwọn tó ti bá pẹ́ bá mú yín dábẹ́ mọ́ sùn ọkàn wá mi ká wọ́n wọ̀ ọ̀ká. Kó tó bá lé ọ̀ká sọ̀rọ̀ láti ibi tó ti kẹ́kọ̀ọ́. لا جزوان
حمل القميص وأضعافه لأعجز عن حمل القميص وأضعافه. ó ní mílá kí n bí aṣọ kọ́rùn lásán yẹ bá ti débẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ni. èèyàn ṣe tó máa dẹ́gbàlagbà àkókò ọmọ rẹ̀ tí ó wọ̀ ọ̀rọ̀rùn ọ̀sánù àti oyè ọ̀gbẹ́ kó wọ́n rán lẹ́rù ni tẹ́bá dá aṣáájú tí ń dààmú ẹ má kó kú iṣẹ́ kò sọ̀kalẹ̀ sára àwọn tí ó rán ní nǹkan ni ọ̀nà òde dára bí òde àdúrà kọ́ba gbòyàn lówó ọ̀múyàn lọ́wọ́ táyọ̀ kọ́ ni jò lójú bẹ́ẹ̀. فنبغ على الحكم حسني ولا من سماحتي. èyí sì máa ronú pé dáadáa nìkan ló bá pàdé tó bá yí wá lójú bẹ́ẹ̀ pọ̀. ìyẹn kí wọ́n sọ ń bí mo wá kí bàbá lọ́yọ̀ mo kí global mission ẹ̀ mọ̀pẹ̀ national mission ẹ̀ global àṣọ Islam ẹ̀ gbọ́ ní Amẹ́ríkà ẹ̀yìn náà ní mission àwọn ní UK ẹ̀yìn náà ní Canada ẹ̀yìn náà ní ìbẹ̀rẹ̀ ti di global mission tẹ́lẹ̀ ti national mission ó ti di Nàìjíríà nìkan lọ globally. Dọ́kítọ̀ tó wọlé. Global media professional. أيوم ترى أن الحب يستعبد الفتى. Program méjì là ń ṣe ẹ̀dákẹ́ bá mú kàdé bàbá wa náà àbò tó wà. Ẹ bá mú ọ wá. Ó dà gbọ́dọ̀ ṣé bá ń lò ní ẹwà bíi tí gbogbo bíi tí gbogbo ìtumọ̀ wẹ̀ ní lọ́sọ. Bàbá náà ṣe ìgbọ̀dá wọn. Mo kí mi lọ. Tó o bá ṣe bí bàtà ọmọ fún pélé yín tó ń ṣe bí wèrè. Ní ó ti ọ̀rọ̀ ṣẹ̀rí àgọ̀. Wọ́n tutù ní ìsìn látòrí dé bàtí. وَوَضِعَ فِي رَادِ الْأُمُورِ إِلَى الْكُفْرِ. Mélòó rẹ̀ ilé báyìí? Ní wọ́n gbé wọn ní tẹ́lẹ̀ tó ṣe pè é, ní wọ́n ṣe ń pè lọ́rùn nù. Ṣé ní ṣẹ̀yà court? Wọ́n kọ́kọ́ mọ̀ yẹbẹyẹbẹ rẹ̀ tó ọmọ kọ́ jẹ pa. Mo kí ọpọlọ ńlá ṣẹjẹ fàdé àlájí àgbà. Ká àmì ẹ̀ta kọ́dún kún ní tẹ́kẹ̀ máa tẹ̀sà. Allahu Akbar. Mo kí yín púpọ̀. Méjì ni wọ́n sì wọ́n kí ọ̀rẹ́ mi àwọn tá a jọ kiri rí tá a tún lọ kiri lọ tá a tún káàkiri. Dr. Hussein bàbá mi nù èmi àwọn Hussein tí mo ṣe bàbá mi. Ẹ̀ka yìí mo ti ní kẹ́ ṣe bíi mọ̀ ṣe bí àwọn kìnnìmọ̀ yẹn mọ́. Bẹ́ẹ̀ bá ti pẹ́ níwájú àwọn àgbàlagbà àbáríkà àwọn yẹn tọrọ. Kò ní ìdíkọ́ pariwo èrò mélòó lọ rí bí tó ọ̀fẹ́ kú sí bọ́ọ̀lù lọ Mọ́kà. Ní ìlú ìtàn lè dáná wájú rẹ̀ ní Mọ́kà. أيوم أن الحب يستعبد الفتى. Wọ́n náà gbúdọ̀ ọ̀fẹ́ lérò ọ̀kẹ́ yóò sọ ní Mọ́kà. ويدعوه في بعد الأمور إلى الكفر. Mo kí bàbá wa dókítà wa àáfàá wa tí wọ́n mú tọ́ọ̀kì tí ẹ kọ́ àlójú bọ́ọ̀lù lọ́tọ̀ olówó yìí. Wọ́n mú tọ́ọ̀kì tí ẹ kọ́ àbáyé. Kí ló burú bí káfíń tó tu ọ̀nà ọ̀nà tí wọ́n náà ju ẹlòmíì lọ. Wọ́n fi ọ̀jẹ̀ kẹta ní òpinnu sẹ́yìn mẹ́rin ló wà bẹ́ẹ̀ ni. Kò ní wọ́n lára láti pè é lọ́gàá wa àbí torí ẹ̀yin náà ń sọ lórí ibú ẹ̀ lákọ̀ máa lórí mọ́ ìmọ̀mọ́ bàbá wọlé ló kù. Ẹ̀yin sọ lórí ibú ẹ̀sẹ̀ tí ó dà bọ́ba tí ọkọ náà bàbá dánú.
èyí jẹlẹ mẹ́mú lu wọn sí ńlá ọmọ lórí wọn lọ kọjá aráàlú wọn mọ́ rí wọn bá lẹ́nu bẹ́ẹ̀ bá tiẹ̀ dáadọ̀ bá lẹ́nu tẹ̀ ti kọ́ náà ìlú rẹ̀ lọ́tí wá dá fúnlẹ̀ wèrè kọ́kànlẹ̀ ló bẹ́ẹ̀ dákọ̀ àwọn òmìnir nílà ẹ̀ ṣe bẹ́ẹ̀ burúkú tó ká fa àkómọ́lì gíga ọmọ kí o rẹ́ gbà mí àmọ́ ọmọ kí o tó pọ̀ dàfà àkọjá tọ́ba náà fún mọ́tò títà rẹ̀ lè fàyà. President Mukin. Now, وما الحب من حسن أمين سماحة bàbá mi rántí àgbà. Mo fẹ́ ní wá sọ bí lónìí àwọn khalifa wa àjíṣẹ́ òun jésù àmà. Bọ́lá bá ní kórìbà fún yín. Bàbá tó bí yín, Sheikh Abdulgani àbùtọ́ tí wọ́n bí yín tẹ́gbẹ́rẹ́ ara báyìí. Àṣà sàyídà wà máa ta ṣàhídà. Allah. Promotion méjì. Wọ́n sì ayé oríire. Wà máa ta ṣàhídà. Ọlọ́run tó máa bọ̀. Ikú tí fi pa àwọn ipa tí wọ́n máa gbá orí mú ni. Bẹ́ẹ̀ bá wá rí bá tẹ́lẹ̀ kẹ́ bá fọ́ jẹun rí. Bẹ́ẹ̀ bá yín káàkiri lóru, bàbá tí ẹ ń sùn ni. Iṣẹ́ kan iṣẹ́ lásán. Inú ìṣòro bá forí gbá rí. Àjọṣe bàbá yín dálẹ̀ ń kò. Ètò bàbá rẹ̀ bá dájọ́ kó ṣe ní wọ̀. Gbogbo èèyàn kó ṣe é bá jà tó bàbá rẹ̀ ò tí ì dá ìwọ̀ lọ ń dáa. Wọ́n sì tí ìkọ́ni sí yóò tán dáadáa tó lẹ́ tó yóò dá ń pa. Bàbá ìkọ́tọ́ yẹ́ ní ọmọ rẹ̀ ní bá pa lẹ́gbẹ́. أن الحب يستبد الفتى. Bàbá wa ló bá fi ṣẹlẹ̀ ṣé mo communicate? Ẹ máa fi kún global mission. ويبيعه في بعد الأمور إلى الكفر. Mo wá kí sẹ́yìn náà tẹ̀ tara wọn jáde káwọn pẹ̀lú wọn jọ kéwú nígbà kan náà. Ipò oṣù rẹ̀ sẹ́ẹ̀bù obìnrin tó lè gba abára lọ́rùn ọkùnrin tí ò bá jòkó jẹ́ níbi kéwú tí ó di méjì. Ìbí yín kọjá lẹ́dẹ̀ẹ́dẹ́ màmá yín mọ kéwú tó kù. Ẹ tẹ́ ẹ̀ tó bá sí i. ملت جمال الحب فيك وإنني لا أعجز عن حمل القميص وأضعف. Ìyẹn báyọ̀ ní kọ́mọ́ bá wà rẹ̀, èmi jẹ́ kébi ó pápá àpá. Tí wọ́n fẹ́ gbádùn rẹ̀, wọ́n rọ́ yé ni. Ìbá jẹ́ bàbá orí mẹ́fà, wọ́n ní wíwú. ولكنه شيء بالنفس تتلف. Mo kí gbogbo ọdún ọjọ́ tó lọ ní. Mẹ́ríta àfẹ́ ẹ fẹ́ ru agbo àwọn tẹ́ ẹ bá ń bẹ tá à ní fẹnu sọ tá à ń rí tó ṣe pé bàtẹ́ bá débẹ̀ lẹ́wàá yín àgbẹ̀ yé ẹkúṣẹ́. Wọ́n yìí sọ èyí ò lè kọ́ mi ètò kókó kọ́ níwọ̀n obìnrin ò lè yé torí bóyá ohun tí wọ́n fẹ́ kó mọ̀ ó fẹ́ tí ó pè ọ́ lókùrọ̀ tí ó fẹ́ tiẹ̀ náà kó wá máa ti ń yé mi. Ẹ kú múra láti wà àwùjọ wa. Ansom Khalifa. Ilé oru. Kí ló ń tó ṣe pé ká kọ́ ni inú ìsìlámù ló pọ̀ sí jù. Mílíọ̀nù ọ̀rẹ́mọ̀tò sí sáyé. Wọ́n ń wò dáadáa. Ẹ̀kúṣẹ́. Ẹni tí ò bá ní kò sí nǹkan òbí ni. Ẹ̀jẹ̀ náà yẹn ni.
gbogbo ẹni tí nǹkan bá bí yóò rí nǹkan. yóò rí nǹkan. ẹ tí sì máa dáṣà kò sí pa ẹni nǹkan ṣe rí láyé ni bí nǹkan bá ṣe òkè pa nbẹ ìgbọ́n ọmọ ṣe lẹ́nu kò ṣe pa ìyàtọ̀ ẹ̀jẹ̀ náà bí tí bá jẹ kó lẹ́gbẹ̀ẹ́ lẹ́bí ní òṣè pa ẹjọ́ náà olùbá ṣe àyíkẹ́ lọ bẹ̀rẹ̀ yàrá ìjọba bá rẹ̀ ọmọ bí nǹkan lẹ̀ kó lọ wíjì. wọ́n máa ní ọ̀pọ̀ ní ṣẹ́sìnì wàlá ní sọ́mà àti. bàbá Khalifa bàbá Khalifa wọ́n di bàbá nìyẹn ẹni kú bá pakùn bàbá ìdẹ́ tí rẹ̀ nù. ìrìnàjò oríta gbé káàkiri kó lọ wíjì rí. wàlá kí n náà ṣe yọ̀ bí náà sọ́tà kíláàsì. mo wá kí odídẹrẹ́ àwọn àdàbí yìí odídẹrẹ́ wa Sheikh Bukhari àti kọ̀bí mo kí wọn gbogbo ẹ̀dá tọ́lọ̀ bá ti ní kó ní kẹ́ni má ní lọ́kàn àláfíà ò ní pa tí ó fi kú yóò nílá láti lè kí èké máa wọlé máa rọra bẹ́ẹ̀ sì ni tolúkálù kò dira wọn lọ́wọ́ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ tí wà fà ọwọ́ aṣojú máa mú tí wọ́n ní kí wọ́n má pè é sọ̀rọ̀ ni wọ́n nínú bí inú òbí ọlọ́run mo kí wọn tààrà ọlọ́run fẹ́ jẹ́ wọn parẹ́ ẹ̀ sí agbègbè wọn lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gbé àwọn ògùn ọba alájí àgbà ní lọ́dájú mo ní lábí gan-an ní gbogbo ọba bá ọlọ́mọdé àparun lọ́kùnrin mọ́jọ ogun bàbá rẹ̀ torí gbogbo tí wọ́n tẹná sí lára lògbò bẹ́ẹ̀ ni gbogbo ní ọlá tọmọ ọlọ́run bá ti kún ọlá àwọn ẹ̀mí ọlá àwọn ò ní gùn ìgbésẹ̀ pé tí alájí àgbà náà fà ní ìsìn kí lọ́ọ́ sọ lọ́fà tọ̀ ní pèmí sí àná òyìnbó. jẹ̀mọ́ táwọn ló tòkó láyé tẹ̀ mọ́ sábà tí ẹ̀gbà kọ́ ọwọ́ akọ́ tọ̀nà ọ̀fà alájí àgbà sí ń fàwé ìyá rẹ̀ ìtàrẹ́ òpè yẹn náà ní sì jẹ́ jòkó mẹ́ tàbí jòkó mẹ́ kẹ́ńdọ́kọ̀ sẹ́yìn kẹ́ńdọ́kọ̀ olóoró tani adájọ́ sẹ́yìn tani àbọ̀ olóhùn ẹ̀yìn tani iná bàbá ó náà tà níwọ̀ tó àsọ̀wọ́ náà kú dáadáa. wà á bọ̀ fún mi máa ń rí ṣàkóso wà á kọ́ sánú àwọn ìlà fi ìrè kìfàyà. mo tún bá wọn àgùntàn ọlọ́fẹ́ kó yé e lónìí lọ́tọ̀ bá mú kí wọ́n tó lé ọ̀rọ̀ títí ẹ̀ kí kẹ́tí kan bá lé tí kan bá lé àmọ́yé tó lé tẹ́lẹ̀kì ló ti fi kàfíyè ọ̀rọ̀ títí ẹ̀ léṣe báwo. ọ̀kàmú ìláyé nílò tó fẹ́ kàfíyè yọ̀dúnkù fàfáwọ̀ àǹfààní ìzàdé. وكم يسر أتى من بعد عسر قربة القلب الشجي وكم هم تساء به صباحا وتعقب مسرة للعشي jẹ̀mọ́ ìgbàdà gbẹ̀mọ̀ là á kó ẹ sí ọmọ wọ̀nyí kéré ọlọ́run ní kí ni ẹ kéré mo ti fà wọ́n sókè. bàbá yìí ṣe wá sí fá máa tẹ̀jọ̀ àrùn àṣàyàn. gbogbo ìlà tó bá kú lórí ìrìn àjò kò jẹ́ tóun tó fi kú. وكم هم تساء به صباحا. ẹ dákun tí ọ̀rọ̀ ní kí n sọ tó lásìkò tá a máa parí ń bí. وتعقب مسرة العشي. kí ni ká tó tẹ̀lé. bàbá olú àṣẹ àgbáyé
òkì. إذا ضاقت بك الأهوال يوما. ẹ̀dá kẹ́kọ̀ọ́ ojú sí mi ni gbogbo ọtí nǹkan bá lè má lónìí bàbá rẹ kú lójijì ni màmá rẹ kú lójijì ni ọkọ rẹ kú lójijì ni mo bá kú ni torí pé ikú tó dáa ní ẹ̀rọ ti ìtẹ́kú tó kú tó bá ti dán náà tó bá pààyàn lágbájá ni ọba kò lè pààyàn láàmú. إذا ضاقت بك الأهوال يوما فارفق بالواحد فرد العلي تمسك بالنبي عبدين يفوز إلى تمسك بالنبي. sẹ́yìn dáná wo bí ọlọ́run sí òtẹ́ kò mọ̀ tẹ́tẹ̀ náà. àìtẹ́lẹ̀ ní sẹ́kù ẹ sì mú wọlé mọ̀ pẹ́ dáadáa. àmín. ọlọ́kìnrin bàbá tó bí níwájú ọlọ́run àti lẹ́yìn àwọn àfa. àlùmọ́rú à ẹ wù mí ẹ fẹ́ wo àwùjọ ẹni tí wọn ò jọ bí yín ẹ ti pàdé bí ọdún mélòó ẹ á fẹ́ fẹ́ sílé ẹni tí ẹ bí pẹ̀lú wa dáadọ́ lọ́gbọ̀n ọdún sáàmù wa ara wa tán ẹni kan ò lè mọ̀ owó mi tán ẹ bá ń gbọ́ fún ọmọ ìyàwó mi tán kí wọ́n tí ọmọlé ọgbọ̀ òun ọmọ ìyàwó rẹ̀ ká máa yọ ọdún aṣọ àkàrà nì. وإذا الفتى جمع ọmọbi tó lè kí ọ pé ó dàbọ̀ tẹ́jọ́ rẹ̀ tẹ́ kì í ṣe ara yín ọlọ́dẹ́kọ́ ẹ kú à ń jà ní mo yọjú sí i ẹ bá jòkó ẹ jòkó ẹ bá tó fà á ó ti tú fóònù rẹ wò lẹ́yìn nù ó ti rí bk kò sí lẹni tí ń jẹ bẹ́ẹ̀. وإذا الفتى جمع المروءة والتقى وهرم الأدب الحياة فقد كمل. إذا الفتى جمع المروءة والتقى. وهي الطهارة من جميع الأدناس من جميع الأدناس. gbogbo tó bá jẹ mú kóbìnrin pé ọkọ ìyàwó ẹ má débẹ̀ bẹ́ẹ̀ ni àbùkù ni abẹ́ẹ̀ rí ebi lábẹ́ gétọ́sì ọkọ̀ díẹ̀ àwọn náà máa ń pàṣẹ. sùúrù obìnrin lórí má bínú kì í pẹ́ tó bá kúnlẹ̀ tó ní ẹjọ́ tó ní ọ̀nà fàdìde tó bá yàrá fúnra rẹ̀ ọgbọ́n tó gbórí. mo sọ kúrẹ̀ lọ́tà ọ̀rọ̀ fẹ́ tẹ́lẹ̀ ní ṣé ìyá rẹ̀ ṣe bàbá rẹ̀ rí ni kí wọ́n tẹ́lẹ̀. وإذا الفتى جمع المروءة والتقى ẹ̀yin ni wọ́n bá ń sọ̀rọ̀ bá a. وهرم الأدب الحياة فقد كمل. èmi ní mo kákùnrin ó kábùkù tẹ́ ẹ̀ mọ̀ mo jẹ́ ẹ̀gbin kí n ṣe ìgbẹ́ kí n ṣe tọ̀ alùpàdọ̀ ṣì dájú kàkàdọ̀. gbogbo ẹkùnrin tẹ wá ń bí kò sí ọ̀nàdánà tó ẹ pààrọ̀ ìyàwó tó bá rí àyà rẹ ní òfin ọ. torí kí ni lámùmára ètìmánu rẹ àgbà lè fara da kóbìnrin ló máa ń kùn ọtí yẹn lórúkọ ọfẹ di àmàlà ló máa ń kùn ṣùgbọ́n kọ́ ti bó jẹ lórí tébù ni kọ́kùn ọwọ́ ní ọtí kùn kó jẹ mọ́ ebi ó pa á kún. وإذا الفتى جمع المروءة والتقى أدب الحياة فقد كمل. lọ́wọ́ mi ṣe náà mo ń lọ ẹ̀yẹ lọ́bìnrin rẹ̀ ẹ̀yẹ ní títì ó yẹ kọ́kùnrin ló lè wò ó pé àwọn tí èkó ń jà mọ́ bàbá àti ẹ̀rẹ́ ti lé ní 60 years nínú wẹ́ẹ̀dì wọn kí ló ti ń pè ń láì fi ẹ̀kọ́ àbá tòkó jẹ́ ìyá ló wà pápọ̀ títọ̀ kan kí ló wà dánwò lẹ́yìn ọgọ́ta ọdún fẹ́ kó fún mọ́mọ́ ara wọn mọ́ ni èrò lè gbọ́ yé tẹ̀bí lọ́kọ́ náà ọ́ máa ní tì wọn ni. ọkọ̀ tó ṣe yé mi. lára rẹ̀ tí wọ́n mú tó jẹ́ ìfọkùnrin tẹ́ ẹ mọ̀ tó sì burú jù á yẹ kú lọ́ba xìlá. bàbá ẹ̀yin ọkùnrin tẹ̀ wá ń bí bàbá náà bẹ́ẹ̀ káàdé jẹ́ mẹ́sà
méje mo fi bẹ́ẹ̀ ó ṣe kú mẹ́rin àtàbà ní sọ̀rọ̀ rẹ̀ ò ní jẹun obìnrin sì burú òun á ní sọ̀rọ̀ wọn bàbá tó bá dáná lọ́kejì àti tó ti wá ní tó adáná wá tó bẹ̀ fún wa ó ń lọ́kẹ̀ dànù wá tó bẹ́ẹ̀ àgbà òsì. ìhálí fàtà lọ́kẹ́ wọ́n tí mo ń kà yìí mo kẹ́wọ́ rẹ̀ àmọ́ iye àfa tó ti síbẹ̀. Kílódé kílódé tọ́da tàdá àsáàdì ẹ̀ tọ́da ṣe jẹ́ ni làwọn kò kú èmi náà fẹ́ jẹ́. jàmá ìbáwò àtàwà tó bá wàhálà máa lè lọ́nà àdàdé àyà àfàkọ́rí kàmọ́lì. Ẹ̀wọ̀n ló bẹ́ẹ̀ náà fà ní ẹ má wà lọ́dẹ tẹ́lẹ̀ má lọ́dẹ ẹ̀ bá sunkún. Ayé tí wí ò dáa kind of mouse. Ẹ lọ wọlé ń ṣe bẹ̀ lọ́tọ̀ láìsọ̀ dára. Gbogbo àtàwọn adéwà wá sí tá a já fún àtàkọ́ ọmọ nkéwù tá a jẹ́ ní adájọ́ ẹja create happiness nínú ilé wa. Iṣẹ́ ọpọlọ náà ní brain stroke. Gbogbo ẹ̀dá tí wọ́n ṣe lọ́dún ní mọ̀ọ́sọ̀ gẹ́gẹ́ bí èmi àtẹnukọ̀ọ̀kan wa mọ̀mọ́ ọ̀tí ara rẹ̀ mọ́ ọ̀wá yin obìnrin lódì ọ̀wá akọ́yìn sóbì ọkọ̀yìn sí tó ọ̀náwó ní lórí ìyá rẹ̀ ṣe èfò rẹ̀. ìhálí fàtà jàmá ìmọ̀ àtàwà tó bá wàhálà máa lè lọ àdàbí àyà àfàkọ́rí kàmọ́lì. Tọ̀ fowó rà tọ̀ kó èèyàn lọ tí ẹ pọ̀ tẹ́ fẹ́ kú lọ́nà ọ̀wá lo owó rẹ̀ ọ̀nà ṣòfò obìnrin dáná ọlọ́ọ̀ jẹ ìwà ń da agbóná ìwọ sì lọ rà á ó tún da agbóná ó tún lọ́ọ̀ jẹ tó bá dọ̀sẹ̀ kátó wà lé rẹ̀ máa nílò àdáni ò jẹ mọ́ ìyá tí ọ gbé bàbá ló bá mi fẹ́ nà ẹ̀rọ tí mo fowó rà ọmọ dáadáa òun ṣe bá yóò di máa dáná náà lọ́rọ̀ obìnrin lọ dáná fún mi kò bá àmọ́ kù dáná fún mi last order. ó wá lóbìnrin fún ọ ò jẹun mọ́ lóbìnrin ní kù. ẹ̀yin tí ń bá sọ̀rọ̀ yẹn sà tọ́lá yìí bàbá yín lẹ́ jòkó. وإذا فتى جمع المروءة والتقى وحوى مع الأدب الحياة فقد بروا. سيدنا موسى المروءة تجمل النفس بما يزينها وتحسينها مما يشينها. الله أكبر. زان شان يزينها يشينها. زين زين أدب الحياة فقد كملوا. èyí gbọ́dọ̀ lọ wá nǹkan tí ó sì ẹ̀mí rẹ lọ́sọ̀ọ́. bàbá ọmọ abúlé bá mi ṣe nà nínú ilé ẹni bíi kíni dámínú dáadáa. láàrin kódà àtẹ̀jẹ́ múlu wa bẹ̀ ọkùnrin gbọ́dọ̀ máa rẹwà. wà á gbára kó dáa bọ́ọ̀ bàtà bíi bàtà pajápajá. òkùnkùn lọ́wọ́ ìyá bàrà àdí. àwọn ọwọ́ lọ ní àná kẹ́ni tí a fẹ́ pè ní kò lé. lọ gíní rẹ kọ́ sí fìlà dáadáa. ìyàwó wa fẹ́ dún bẹ́ẹ̀ tabalábà náà àgbo jẹ fún yín. kí tí ojú àgbo ni lè sọ̀sọ́ ọkùnrin ládàradà wọn náà kì í ṣe omi orojú sẹ́nu tó fẹ́ yín nàdà fọ́ọ̀mù ẹnu tí ń bùtì sọ̀sọ́ ìsìlámù sì ní àmọ́ sọ̀sọ́. أوصاني بالصلاة والزكاة ما دمت حيا. mo lọ dín fánásì tó yẹ ẹ ti bọ́ ọ́lẹ̀ fún yín.
asọ́kùnrin obìnrin fẹ́ ká máa ṣe dáadáa ká corporate ọmọ ọdún mélòó ni ọ́ fẹ́ràn ọba tó tó káàkiri àdúgbò obìnrin náà fẹ́ràn dáadáa bẹ́ẹ̀ sí nìkan máa rí ọ bẹ́ẹ̀ ṣe rí èmi ò kẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí o àfààní wà sí ni kò gba ayé yìí kó lára mi. bí wọ́n bá sì tu àlántí àgbà wọ́n tún yá yìí lọ́wọ́ nísìsiyìí. Rọ̀tìkéw bọ́ọ̀lù ọ̀jẹ̀ sóòlù wo lọ ní kí lọ bẹ jẹ́ tọ́lù tó ọ̀rọ̀ ọ̀hún bùbára wọn bùtì obìnrin wa gbéra wọn ṣe ń sẹ́mi nígbà tó dọ́dọ̀ rẹ̀ kò lè mí dáadáa tọ́lọ̀ ọ̀dà lórí bẹ́ẹ̀dì ẹni bá sọ̀rọ̀ yẹn ẹ̀rọ fún ẹ ní happiness ẹlọgbọn àkàtì ẹ máa fi sọsọ ìlú ní ẹta 5 alive wọn lè sún ọ̀sẹ̀ kan pẹ̀lú ìbánu pẹ̀lú pálí kan. bẹ́ẹ̀ ni kọkàn rà lọ ọdún wa bí sàánà kékeré pẹ̀lú ọdún rẹ ìlú àdá àwọn ẹni tí ẹ ní ọdún wa. Sákèyè kéwú ni kó báyé pákàlẹ́kẹ́ ni. Gbàdá lálẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdílé. Ẹ wo mi, èmi náà ni mo bá a ní, ẹ sì lọ́wọ́ ẹ ní à. Gbèsè ní musa ní sàn. Ìyẹn gbọ́dọ̀ máa wá tí ò mú sọ̀sọ́. Ẹni bí kíni? Àlàáfù. Ọ̀sọ́ ni kọ́kùnrin ó ní àmójúkú. Tó o bá ní kọ́fì àjò ni wọ́n fi jẹ́. Kọ́tò fi jẹ́ ní bẹ̀rù wọ́n fọ́ létí wò. Àdéṣọ́ àdéṣe jù bá lò. Ọ̀pá ẹ̀rù wọ́n máa fi wọn epo owó yẹn. Tọ́ bá ti kó owó tí o bá ti dùn wọ́n tẹ́nu. Ìhàlẹ̀ ló ń ro obìnrin. Má ṣe o. Tó o bá ṣe tí o bá ti dùn àbí tó bá dùn yóò wá ní kó tó nàmí náà lẹ́mí náà nà padà. Ìmọ̀lẹ́ kò wá mú orókùn pa lọ. Ìtọ́jú àjẹ pé ọ̀jẹ̀ yàrá síbi ìtàná kó bá. وإذا الفتى جمال المروءة والتقى. Ẹ̀kùnrin ni bá sọ̀rọ̀. Ojoojúmọ́ lọ ń tẹ́kọ̀ọ́ sójú ìyàwó rẹ̀. Ọkùnrin tí wọ́n máa ń lo obìnrin tọ́mọ rẹ̀ bá fi gbé pọ̀ ọ̀nà yá àwọn ọmọ ní ó pa ọ́. Kò ní gba tẹ́tọ́ fi kú. Torí kí ni òkú lọmọ lára bàbá inú ìyá ló ti di àlàyé. Lọ́mọ náà fi fẹ́ràn ìyá ju bàbá lọ. Ìjọba oríṣi ibi tí a sórí ìlà tí bá àbá bí rẹ̀ ni lọ́kọ́ tẹ̀létọ̀ yàtọ̀ àmókò rẹ̀ mọ́. Ọ̀tí ẹ̀ máa tọ́ pè mọ́ bọ́ ti ń padà dà lọ́n pé gbogbo olùkúlù àfàṣe. Obìnrin wa lè kọ́ra ẹgbẹ́ tẹ̀ ń wí. Àmọ́ nígbà tí ó bí ti ẹ̀jẹ̀ àtẹkùn ló fi bì. Kí ló ṣe tẹ̀ ń tí tòun bí ẹrú? Irú kéwò lẹ́kẹ́. Irú àdúrà wo lọ ṣe? Tó tásìkò owó tó lọ sùn. Kí ló ní kó mọ̀ ṣe? Kí ló ní kó ṣe fún? Mo àmàdá àmà. Oúnjẹ ojú ni kó wò rẹ̀. Oúnjẹ tí ni kó bọ̀rọ̀. Oúnjẹ ni kó sọ̀rọ̀. Oúnjẹ tí kí ni kó wá jẹ. وهوى مع الأدب الحياء فقد وتحسينها مما يشيرها. Gbogbo tí o bá ti mú kí ọtẹ ni wà mọ́tẹ́ díẹ̀. Ẹni lára bí kíni. Èmi ò máa tiẹ̀ ṣùgbọ́n mo tọrọ àmọ́ náà mo fún gbogbo jálẹ̀. Ọlọ́mọ tẹ mú mi lọ́rọ̀ tó lé wọn. Àmín àmín. Mú ìyá mi orí yàrá bá ṣe ra wa ni. Bàbá kí wọ́n mú ìyá lọ bí àná wọ́n ti lọ wá ìyá kan tó mọ lè sí ilé ọkọ tó pin tó ya wèrè. Àná dákẹ́ mi àfàwọ̀ ni àfàgìrì ti kú tán ẹlẹ́nu pọ̀lọpọ̀lọ. Wọ́n ti lẹ́yìn wọ̀nyí ṣe gbogbo tó ti dùn ní wá àti yóò gbòòrò lára rẹ̀. Ẹ má lọ ní àná máa gọ̀.
dáàrí rẹ̀ ọ̀kan tó darí ìyá lábẹ́lábẹ́ tó dáná 24/4 lẹ́tì tútù ó kọ́ lẹ̀ ìjọba ìwà àtàrẹ́ wa ní yóò tù ọ̀wọ́ àtàrẹ́ àwọn akọ̀rí ìbúsùn dáàrí òkò snack dairy. ṣé mo lè wí kan sí i? mo ń sọ fún bàbá yìí ní sẹ́wà sílẹ̀ yìí náà àmọ́ ọkùnrin ló kó bàbá arákàrà yín kí ló tó ṣe pé divorce àrùn Islam ló ti pọ̀ jù kí ló tà rí bàbá àti màmá tí ẹni lẹ́tì ẹ̀rọ àtẹ̀kù pẹ̀lú ẹ̀sìn wọn ò dáa bàbá àti màmá wà ní àwọn celebrate 70 years náà fẹ́ra wọn ẹlòmíì láàrin ilé ṣe ó ti fẹ́ ìyàwó lórí mẹ́jọ bí ti fẹ́ ní kùn ilé yóò dáa tọ́wọ́ ò dáa ìyá àárín ò dáa bàbá àdán má ní jì ẹ̀yìn. sọ ní báyà rẹ gbé màmá rẹ tó bí ọdún kan ọkùnrin rẹ tọ́lá ọmọ obìnrin bí wà ní sọ súnmọ́ ìyá rẹ káwọ yẹ bàbá rẹ kọ́ bàbá ọmọdún bẹ wà lápá bí kò kọ́ yá rẹ mo rú wájú ní sáà àwọn nípa àṣẹlẹ ló tà àbí ní sàgbákò ẹjẹ kan oríkèéríkèé yìí mẹ́ta wọ́n ní títí ẹ ní halawatuhu tíìbùhù wàlíìnùhù. dókítà mo fọlọ́ bẹ̀rẹ̀ halawatuhu tíìbùhù wàlíìnùhù. àṣẹjẹ àwọn wá sí wàyí bá ṣe lè lò tàbí ní ṣòfò aláwa àwọn àrẹ gbọ́dọ̀ lò síyàwó rẹ nàìjíríà gbogbo ayé gbọ́dọ̀ fáyì ọmọ yẹn ṣèjà ẹgbẹ èkótọ ọhún sábà sọmọra wọn ìlú bá dùn ọgbẹdẹ mẹrù ẹlẹrù ní òkú sómi ọdún àdékù ìyàwó rẹ okùn rẹ wọ ọsibẹ ọdúnkọtò fẹ ṣùgbọ́n ọdún ẹ̀kọ́ tó ṣe ẹjẹ ló yóò máa dùn sómi ẹnu yóò da ìpèlè ẹ máa ṣe. dáadáa wo lọ ní ọ̀dọ̀ Kaduna ọdẹ màdópa wọn na Guinea ọmọdú wọn na Kara ọmọdú káwá na kòkòkò oníkàwó kàwó kòkòkò àwọn ojú wọn wà dùdà tọkọs wọn na kòkòkò wọn adé ọmọdé káàbọ̀ wọn na káàbọ̀ kòkòkò yá yín ni tí ni tí ẹ máa rà wá láti Kánò lò ọdún náà dá lùbáríkà. Hello. Ẹ̀rẹ́ ló wá sọ̀rọ̀ pé halawatuhu tíìmùhù wàlíìnùhù. Obìnrin ọkùnrin gbọ́dọ̀ lè sọ̀rọ̀ tútù fọ́bìnrin ọkẹ́ ń wò báyìí ni sọ̀rọ̀ nínú rẹ̀ kọ́bọ̀dù lánàá fi ṣe sábẹ́lọ̀ kí n ní láàrí. Wọ́n tu obìnrin ni. Ìwà tọkùnrin yóò wù tí ó fi sáfò tó lè bá wù kàtíkè tó lè dé. Ẹ̀sùn àná o, ẹ̀mí padà sẹ́ni lórí o, ọmọ yóò lè sùn lórí à, ó ti wá dẹ̀ lẹ́rìí o. Kò sí tọ́kà mọ́. Èmi ò ní sọ báwọn, àmì ò ní sọ báwọn tí sọ̀rọ̀. Wọ́n ló títí kẹ̀, ìgbà mi ẹbí à. Wà á tí ìbò. Ẹ wá máa sọ̀rọ̀ tó dùn fún ìyàwó yìí. Ẹ̀yọ́ ọkùnrin sọ̀rọ̀ tó dùn. Kódà wọ́n jẹ ẹrẹ́ bá ń láta mọ́ sọ lójú ẹ̀ tó jẹ ó jẹ́ sọ wọ́n láta alẹ́ ayé làbá fún ọmọ tí wọ́n rẹ̀ tí yá rẹ̀ ti láta rí mi. bẹ́ẹ̀ni bàbá mi àgbà bàbá alájà àgbà tó ní wọ́n ní tóbìnrin bá ṣe tó dùn ọ́ má ní àfi lójú ẹsẹ̀ yóò ti wọ́n tó rọ̀ ẹ lọ sùn mẹ́kọ́ wọn sọ̀rọ̀ pọ̀ sẹ̀mí lánàá ó dùn mí díẹ̀ o a ṣe ẹ̀gbọ́n ọ̀tún ní títà àtàkì máa la àwọn ọ̀rẹ́ mi kàn pé yóò adjust ìyẹn dààmú dáná látàárọ̀ dààmú lè jẹ alẹ́ ọ̀wá ń kàn pé oúnjẹ rẹ̀ ọkọ̀ dẹ́mu oúnjẹ rẹ̀ tó bá dọ̀ lábàá aago méjì náà wùrọ̀ jẹ alẹ́ náà dùn èyí náà ti ń fẹ́ látàárọ̀ mọ́tò bí ó lọ́ọ́ sí àtàkùn lónìí. وإلى الفتى جمال أتاتك wọ́n nínú ẹ̀yin ní bá sọ̀rọ̀ bàbá wa ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ohun tó dẹ̀ ẹ̀rọ ẹ sọ̀tì gbogbo gbọ́dọ̀ yín
polisi máa ń lẹ̀ máa ń diskamẹ́rà rẹ̀ máa fa ìyá máa forí ẹ̀ gbàgbẹ́ náà ọ̀rọ̀ yẹn wò gbọdọ̀ bá lẹ́nu ọmọlúwàbí ọ̀ọ́lù ìfẹ́ rẹ̀ ọ̀fọ̀rí ìfẹ́ rẹ̀ gbàgbẹ́ náà ọ̀tá àgbà ojú fi kọ́ nípò rẹ̀ ẹ dákun kí lè rí fóònù ìjẹ tí ìbá ti báyé dáyé gómìnà ní òṣèṣà ọkùnrin mọ́ tí ìbá ti ẹ̀kọ́ níyàwó ìwọ rẹ̀ ìwọ tó ń sun ìgbẹ́ nígbà tí bára ilé ìwà ní tẹ́lẹ̀ yàrá tí bára ti kàn ọ́ kẹ́ra kàdúró dàtàrà kánò ìta lọ́nà sùn ìyẹn tó lé nílé ní yàrá kàn ọ́ fún ọ̀tọ́ yàrá ilé ni kí ló ní bá fi wọ́n mi àtọ́kùn kọ́ ọ̀sọ̀kọ̀ mẹ́fẹ́ mi tọ́ka capability ńkọ́ tọ́ka láti fẹ́ mi lóòótọ́ ẹ̀yìn tẹ́ fẹ́ mi fún yàrá yìí kó máa pa káì nítorí tó bọ́ lóko ẹrú. wọ́n á yà kó yà. bàbá àwọn ni mo rú àtúnú kúrú kì ẹ̀fọn ẹbí ìdẹ́mọ̀ ẹbí ìdẹ́mọ̀ ọ̀gá. ìjọba ẹni náà bọ́ọ̀ láṣẹ fi ìwà ara obìnrin dọ́tọ̀ sáàtúhù wà pásítùhù ẹ tẹ́ ìwà kalẹ̀ fún ìyàwó yín ẹ jẹ́ kó mọ̀pẹ́ ẹ níwà torí lọ́tẹ̀ bá bí yóò mọ̀ kó ṣiṣẹ́ ìwà rẹ̀ fi bá ìyàwó yín lò bó jẹ bá kú bí búrẹ́dì kan jẹ́jẹ́jẹ́jẹ́ ọmọ mu yàrá yàrá lọ́wọ́ ìwà nù dọ́tọ̀ bá sẹ̀tọ̀ bá lùkò níjọ pé wèrè ni ọ pé wò kó lò ó sẹ̀ káàlì ọkùnrin ní oníwà ọ̀dà ti dìde sí yàrá DSTV wọn nìkan lọ́wọ́ wò wọ́n lọ bí sẹ́ oyè ọkọ̀ òkàwé. ẹ má jẹ ntẹ̀yìn bàbá ẹgbẹ́ bá mi ṣe náà kí n má ta àwọn èèyàn bì ẹ má jẹ ntẹ̀yìn tẹ̀mẹ́ ọkùnrin ní bí ìyàwó rẹ̀ bá dákú kí n kọ̀kọ́ gbé òrèjé ogun mọ́tò iye ọdún ní kó tó síwájú ọkọ̀ bàbá kó mọ kí ẹ̀ tí ó mọ̀ rí àti sùúrà àlájà táyì náà ẹ̀wọ̀ mi níwájú ọkọ̀ iye jù wá lọ ọkọ̀ tó ti gbéyàwó rẹ̀ ní afálẹ̀ o àmọ́jọ́ tẹ̀lé àṣídẹ́ǹtì tẹ́lẹ̀ ọkùnrin kan bẹ̀rẹ̀ kan ìyàwó rẹ̀ kábà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yàyà kàṣúà ní ẹ̀bà. Yàyà kàṣúà kó lọ́jà. Àsìkòrò náà kàfà. Àṣẹ́wúlẹ̀ bàbá wọn ni ká tẹ́ ìwà kalẹ̀ fún ìyàwó wa ẹni lọ́nà wo ẹni kò rí àpò sí a ẹgbàá mọ́ra bọ́tù aggression tẹ́ bá mú ọsẹ tẹ́ fi sínú kò tẹ́ fi tó bá ṣe kú kóbìnrin tó ṣe kú wàrà ó lè lójú ọ̀rẹ́ fún kí tó bá provoke obìnrin tẹ́ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ rẹ fún yóò wà kúnlẹ̀ ẹ má bínú àmọ́ ti bàjẹ́ gbogbo tó sọ ní nǹkan ọ̀lẹ́ rí ìmọ̀ tó fi lọ́wọ́ lọ ẹ má jẹ́ lọ́jọ́ yín ká o ẹ tẹ́ ìwà kalẹ̀ o. ẹ sì tútú ká bàṣẹ́ ọ̀dà bàṣẹ́ ẹ máa tútú ká wọ́n mọ́bìnrin sáwàdà ẹ̀yin àbá rẹ̀ kún bí ìbò lẹ́tí kẹ́kẹ́ mọ́bìnrin sáwàdà àlejò àwọn bá ìṣá sáwàdà wọn jọ máa ṣe dé bá wọn máa lé ra wọn ká kí wọ́n ké ojoojúmọ́ òbí bàbá wọn síwájú ojoojúmọ́ dúró dì sí rí iṣẹ́ kéwì nífọ̀ọ́dí dálẹ̀ obìnrin wa wọ sọ ó ń kú ìrìgbèrè wá wo dẹ wọn tàrà yín jẹ lẹ́yìn ẹgbẹ́ tíra ó ń ṣe tíra lóyún lóyún wọn ṣe ìrọ́bù bẹ́ẹ̀dì wọn lè bá yí ọkọ ní kíláàsì. هنالك جمع المرأة والتقى وحرام الأدب الحياء فقد تمل. ẹ wo mi náà ni mo wá tí wọn agbádá ẹ tí wọn lé lè wọn mú láti lè kọ́ ní ọgbà mi ni wọ́n tó ní tìmọ̀ ń bọ̀ agbádá mú ìdí nìdénu tí bá tó lọ central mosque lè má mú nílé tí bá wọlé ọkọ ìyàwó mi nílé bàbá àwọn ọmọ mi nílé wọ́n ṣe gbé jàlálà mọ́ṣáláṣí lọ nínú ilé ṣé kò náà ọ́ sì máa ń pọ̀ ní. ọmọ rẹ orí ọbí bàbá ọkọ ẹ̀ tẹ búrẹ́dì àtàkà ọmọ wa nà ó sì kàn síbi lọ́rùn wọn. ṣé bàbá mi ẹ sá? jama torí bàbá mi tẹ́wà lórí ìdòkó ọlọ́wọ́ bẹ̀yẹ wọ́n mú un
tún jáàrí ẹ jẹ́ sọ yẹn a tún máa lo yìí fún mi ẹni bí kíni bàbá mi àgbàlagbà ẹ jẹ́ ní bàbá mi nígbà tó dé ọlọ́run àti bàbá lo yìí fún mi tí a bá ń sèkó ma bóyá bọ̀dá ìyàwó rẹ̀ ń kó ma wá pé àfáà bíi 40 wá kún ọ sínú ọkọ̀ tẹ̀lé ìyàwó rẹ̀ lọ ọba àwọn ọkùnrin náà dé o ha èyí kò gba yìí wọn ò sí kẹ́lẹ́ ìyàwó rẹ̀ kọ́ yọjú orí wọn ò kó lọ́kọ̀ àbí kò ní tó àríyá náà kó lọ́kọ̀ láàdà sí ọkùnrin ọ̀ọ́dẹ lóyún fún ìyàwó rẹ̀ àwọn àna rẹ̀ ò tèrè rẹ̀ ramadana tiẹ̀ ní ọ̀tí ẹgbẹ́ nǹkan lọ rí àbíkọ́ ọmọ ọmọ lásìkò tí wọ́n sì lò wọ́n lè ní tiẹ̀ náà kọ́. aláìní ti tí wọ́n ní àná lọ kú sí. àti dr náà wọ́n rọ́ nítorí bẹ́ẹ̀ sọ ma gbọ́ fóònù lẹ́nu bàbá gbogbo tí mo sọ yẹ yín jù wá lọ. ẹ lọ lọ àáfàá tó bá ti ní píríncípù jù yóò sì ẹ̀sìn gbogbo tó kẹ́nu tí àkọ́ ọdẹ tẹ̀sí tẹ lára ìyàwó rẹ̀ èmi ní tiẹ̀ ẹ lọ wọ́n tó ju àlọ́ ni ẹ mọ́ tó ju wọ́n rí ni wọ́n fara da ìyàwó wọn lẹ́fí lọ́wọ́ lábàríkà ọwọ́ nípinnu bú ìyàwó rẹ̀ tẹ̀ka ẹsẹ̀ ó lẹ́nu sọ ikú Buhari ẹbí wa ìlú sílẹ̀ yẹn ṣàwé lọ́rọ̀ ààrẹ tó lọ́rọ̀ ìrírà òfin obìnrin wà ní. ìwọ́n tún sẹ́ńtọ́ kejì ẹ̀rọ bá sọ́mọ̀ káwọn ọ̀yà ẹ̀sìn ọmọ kẹ́sì ní bàbá ìpínlẹ̀ sọ́lẹ̀ àwọn àmọ́dé wà síwò lára ìyàwó rẹ̀ ìyá rẹ̀ lọ́ọ́ sùn lẹ́kẹ̀. bàbá wọn bá tẹ́lẹ̀ sọ fún wọn ní báwọn ṣe ọjọ́ mi ọjọ́ rẹ̀ sẹ́yà àgbà síyàwó wa ni. ìyàwó ti dé mo ti náwó ní tí a mú ẹjẹ fóbìnrin tí wọn ẹ̀rọ ẹ̀dáyẹrẹ fún ẹ̀dákẹ́ ẹ̀rọ yìí ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ìyàwó ń bá mòrú ọ̀tù táríkì kí la gbọ́dọ̀ kọ̀ obìnrin lónìí tó gbọ́dọ̀ kọ̀ jù lọ́tọ́ ní oorun àkọ́kọ́ bẹ́ẹ̀ táríkù lè fi sáà obìnrin ò gbọ́dọ̀ máa jàjà pa akátá pẹ̀lú tání pẹ̀lú ọkọ rẹ̀ nígbà àníjọ mọ́kùnrin àjọ dàrú ni ẹ wo dáadáa kò ní láàyè tó fi kú ìyàwó ń gbọ́ fi tó wà náà gbogbo obìnrin tọ́kọ rẹ̀ bá ní ìyẹn jẹ́ ọmọ rẹ̀ ní pàṣẹ láyé ó ti di ọlọ́mọ rẹ̀ tọ́nu gbogbo atẹni tọ́lọ̀ gbòdè fún agbójúbà wọn èló ni àfáà níjọ́ tí ìyàwó afẹ́ bàbá wa owó obìnrin wà lówó tí ẹ fi tọ́ a ẹ̀fì sílẹ̀ ló tẹ̀ lágbàjá báwọn ẹ jòkó tó bá yá wọn lẹ́yìn pariwo lójú àgbẹ̀ yìí náà stọ́bọ̀ wọ́n tún yóò bá lọ́dọ̀ sí mi ni ó ń gbọ́ mi wáyé èmi olóbì lẹ́wọ̀ èmi ní ẹ máa wò ó tó bẹ́ẹ̀ ilé ẹ̀mẹ̀ máa. ilé halima ilé halima asọ́ka. ẹ fọ ìṣẹ́jú kan náà bàbá ọjọ́ náà asọ́ka hadaka. ẹjọ́ ẹni ká bẹ́ẹ̀ dìde ilé àwọn afáàní ni wà tó lọ lọ́wọ́ ẹjọ́ wọn kò tó lọ lọ́wọ́. tàwa tó fakọ́lé lọ́wọ́. ó ti dá wọ́n. ilẹ̀ halima. ẹ̀rọ kò tó lọ ilẹ̀ halima hadaka. bàtà yóò sọ ní ilé pàmpá lọ́jọ́ àgbàdo tí ń bá wá sí. ẹ̀rọ kò tó dára fún mi fọlọ́ ọ̀bẹ dákun mo fẹ́ kẹ́ kọjá torí Ọlọ́run ẹ má jẹ́ òfin pé wa àtàwọn sùkú bẹ́ẹ̀ ní ẹ̀mísẹ́ sí ní àmọ́ ìmọ̀ hol ẹ má jẹ́ sí ẹ̀rẹ́ ògbé à ìyá dáadáa ẹ bá mi lọ́ra mi sí ẹ àkọ́ ń lọ ọ̀rẹ́ fún bẹ́ẹ̀ bá jẹ́ alákọ̀ọ́lé olóòtú kéré ẹni kẹ́kẹ́ àfáàrà sọ bíráà ìjòkó.
ní náà tọ́lú kùnú kìsà ẹ má mú lásà pé màá bọ́ ọkọ̀ mi jà tó ní bá fi agídí gbà káláwó èèyàn oníbi sàlùbárí tàbí tí máa lọ wọ́n tu ọkọ ni tó yẹ pé alẹ́ lọ fẹ́ gbowó lọ́wọ́ ọkọ rẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo fún láàárọ̀ wà àmàlà wà ìlàlẹ̀ yóò mọ̀ pé kò ní mà dáa wọ́n ti bèrè pa o ìyáṣẹ́ ìgbà o wọ́n máa mú sí lára wọ́n máa mú sí lára tí o bá lọ bì kan ọmọbìnrin sí ìkàkà dùkúkú nígbà tí o lọ bì pa òwò sọ fẹ́lẹ́fẹ́lẹ́ rí ló wà múra bí ẹni tí a fẹ́ pa ètò ìfilẹ́ńjọ owó ìlànà ìlú máa rò ní kábàjì òní ọba náà èyí náà sọ́ṣọ́ọ̀kà àtàwọn àti ìfàkùrẹ́ ìyàwó ẹ̀yìn náà sọ̀rọ̀ ìyá dáadáa wọ́n kọ́ fọ́jọ́ ọkọ rẹ jẹ́mọ́ ẹ̀mẹ́jẹ tẹ̀yìn bí ẹ̀ ń tiẹ̀ ní bá yarí kí ló ń pàṣẹ ìjẹ́ ní ọmọ mọ̀lẹ́bí lọ pẹ̀lú obìnrin tó pọ̀ nísìnyí àwọn tí ń rìn títì tí ẹ̀yà yìí pọ̀ tí wọ́n ò rí bí yà sí méjì ló gbọ́kọ̀ rẹ ìwọ́n tó wọ́n bí tọ̀ lọ fáì tó ti rí bí tòkó ẹwà rẹ tó kàn ń lo ká láàrin títì. lórí aago tẹ́sítà aago dúà kẹ́kọ̀ọ́ fi ọba tètè káàkiri ayé ìyá ọtí wà níbo tí ẹ méje lọ iṣẹ́ òrùn mọ́ o tọ́jú kò lè fi sá obìnrin tí wọ́n ti mọ̀ kọ́kọ́ lẹ́jà ọmọ ló jogún àbábò ẹni kìlẹ̀ lẹ́ẹ̀kejì dámi lóhùn wọ́n ni mo á tàbà mo yí fẹ́nu kún ọ̀pọ̀ ẹni òpéènù ìṣẹ̀lárí àrówó gbogbo ẹni olówó nípìnlẹ̀ wọ́n fara dà wọ́n láti di ikú owó lónìí àtùwọ̀ sí nípasẹ̀ kí ni àwọ̀ orí láyé àti ẹ̀sọ́ orí kọ́ni jọ́nà nọ́mbà ọkọ̀ nẹ́ta ní ṣe kò sáàyè mọ́. ẹ̀yin ẹ̀ máa ń rí ẹ̀ àwọn akọ́lẹ̀ pírẹsidẹ́ǹtì ẹ̀rọ bíi gọ́ọ̀nà ẹ̀rọ bíi cbn obìnrin tí wọ́n ti ràn darí ètò ọkọ rẹ̀ yóò ṣòfò ọ̀sọ̀ ọ̀tọ̀kọ̀ fá ó sì gbọ́dọ̀ dájú mọ́ṣáláṣí dáró wá sí òtí ìlé yàrá ń lòrù ní tírí tàbí ló ti rí wọn bá wá sí lọ́dọ̀ ìgbọ́dọ̀ yóò ṣe dúró sí. mẹ́lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nípa fáwọn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe wá ní mo máa ra àti mo ẹgbọ́kùnrin jiyàn ọ̀sùn dáadáa ní ìmọ̀ bóòdù tó ṣe é sùn ẹ̀ẹ́jàbá ọbẹ̀rẹ̀ ìdáta kúrò àti ìwà mọ̀ lóyè mi tèmi lè dènà mò ń kọ̀ rẹ̀ tẹ̀ra mi kò sí wọn ní láta kí lọ fílẹ̀ sọ̀pọ̀lọ́ sàkílẹ̀ rárá obìnrin ògbọ́dọ̀ wọn bọ́kùnrin fa ṣe fàǹfà kó má bàa jiyàn kí ló bá jiyàn fún ó ju ọ lọ ọ̀lẹ́ kúnlẹ̀ fọkọ̀ rẹ̀ lọ́ga tìrí fẹ̀yìn rẹ̀ kalẹ̀ nínú ẹ̀yìn àtọkùn wo ló jura wọn lọ. yóò ṣe mọ́ nu ìtẹ̀mítọ́ ẹgbẹ́ tó wò ní sọ̀rọ̀ àwọn. Mọ́tò ìkọ̀kọ̀ lè sẹ́yìn kákàndá. Gbogbo ọ̀dọ̀ pé mọ́gbà lábọ̀. Ẹgbọ́, olùsọ́fẹ́ yìí ìyá wa ní o. Ṣẹ́gbọ́, láti 9:30 sí 10 obìnrin wọ́sọ tó kí mọ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́ tẹ́mà rọ́bà. Nítorí ẹgbẹ́ látàárọ̀ mi. Fún àṣàṣì lára rẹ̀, àbúrúkọ wá sí, ṣe àṣàṣì lára bàbá yóò bá mi ṣẹlẹ̀, ṣe àṣàṣì lára rẹ̀ ni. Fọ́tò kọ́ ní mo fara wá 100,000. إذا استشارك من ترك فقل له أطيع حليما. wọ́n ní kọ́ ní tani jàmá àwọn olólùfẹ́ wa ní fẹ́yàwó wọ́n rà pé àfọ́ àkẹ́tẹ̀ ni wọ́n wá bí lónìí wọ́n ní kí ni bàbá àbúrò jù bá lọ. ẹ ti lówó bàbá sáfò owó rẹ̀ ẹ ti lówó lówó àtúndì jàmá ẹ máa mú wa ọmọ àfọ àkànnìmọ̀sọ torí kí ọmọ wa ní fẹ́yàwó lónìí ọmọ wa ní fẹ́yàwó lónìí òṣùgbọ́n kú jẹ́ mọ́tò wọ́n wá sí ọ̀kẹ́jọ́ ní náwó gbọ́dọ̀ wíjẹ́ rẹ̀
tó bá wà sí ọ̀gá tó wà náà. Ó lọ́gbẹ́ náà ní. Alábì arúgbóná ọjọ́ ìgbàta. Ọlọ́wọ́ yìí wá. Àìsí sáà ní mọ̀ṣáàgbà ọdún kàmáàlì. Dr. Hussein, bàbá mi, ọlọ́run. Wọ́n sọ rí. Bàbá oníkó kiri náà mo ti àbọ̀ lọ́dún jẹ̀rọ. Iná kàmáàlà ọ̀rọ̀ ẹ̀yin náà ni tátú ni jẹ̀mọ́ lọ́lọ́ 20,000 naira wọ́n gbé káàdì wọ́n lọ ní jèrè. iná kàmáàlà ẹ̀rọ mú wọn wá ní àyè. yàrá dìnnà ọjọ́ ìbátan ọ̀rẹ́ fún bàbá mi alájí àgbà ẹjẹ orí mi ṣé wà náà kan ọlọ́pàá bàbá ìfọdúnwà $100 yìí ọlọ fún bàbá bàbá ìrọ̀ méjì rè. iná kàmáàlà yàrá dìnnà ọjọ́ ìbátan ọ̀rẹ́ fún láti lè kọ́ láti wá. olóyè nígbà mú bàbá. àfihàn kìtàbà. bàbá ni wọ́n gbé wá ọmọ òfin náà. ìbẹ̀rẹ̀ ti bí ẹ̀ nínú ìpín sinapu wà. ẹni sàdákọ̀ bó wá. sàdákọ̀ kàdíjà kàdíjà. dọ́ọ̀kù kámẹ́rà bá ẹ̀dùn blọ́ọ̀gì. ẹ kò fọ bàbá àwọn dà ẹ̀yà lọ́dọ̀ bẹ̀rẹ̀ kò wọ́n ti náà wá. àfihàn kìtàbà jẹ̀rẹ̀ àwọn o ti máa sábẹ́ náà lọ́sọ̀ rẹ̀. gbogbo mọ̀lẹ́bí kí wọ́n dìde mọ̀ ní àkọ́lá. الله كمله بكل فضائل والله شرفه بكل جلال àlọ́kí ẹ̀gbà ni wọ́n kì í fa àkọ́rọ̀ níjèrè. وهو الضياء بكل ليل ọlọ́run wọlé ayé rẹ̀ tó wà bí àgbáríkà yín. ọlọ́run tí ó lóka. كما لنا بنوال ẹjẹ́ ìlú tí wọ́n torí ọlọ́run àdúgbò ọ̀nà níjèrè. كما لا يرضنا وجوه ẹ̀dá kò má kí wọn lọ́dọ̀ bá bí wọ́n mi ṣe lọ. في الزمان مشبه بكماليات ẹ̀dá tí ó ti kú àbálẹ̀ rẹ̀. يا ربنا ó fi àgbáríkà fún wọn lọ. لا تفسدنا ولا àgbáríkà fún wọn lọ. شيخنا بسرانا nínú owó tẹ́ ẹ̀ máa ń lọ ìṣòro. في قبره ẹ ti wà láì ti máa ń lẹ́tọ̀. àkọ́kọ́ ọ̀rọ̀ tó lọ.
Barrister Bọ́lájí, ó ti kí ọ.